¡Hey! Ya, vente, vente. Tranquilo, agarra el bote, agárralo, tranquilo, agárralo. Sí, yo en un principio cuando pensé que había muerto, fue como claro, mucho terror. Pensé que me había comido ya y que me había tragado, pero claro, yo sentía que quizás era una orca, habíamos estado hablando de orcas poco antes, entonces tenía eso en la cabeza. Pero ya cuando salí entendí que claro, probablemente era por curiosidad que se había acercado la ballena o quizás como para comunicar algo. Tranquilo, agárrate de mi cuerdita de atrás, no me tumbes, no me tumbes. Eso, tranquilo, tranquilo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Fídíò yìí, Allahu Akbar, ọlọ́run ọ̀tọ̀ púpọ̀. Bọ́nà bá sàwọn àpòjúwe kan síwájú tí wọ́n ń tako etí ẹni tí ọ̀gbọ́ ọlọ́run gbọ́, àbí ń tako ń tà ń pè ní ìmọ̀ ìgbà ìlódé modern science. Ọlọ́run wa mú fún wọn láwọn ẹ̀rí mi nígbà míì pé ẹ wò ó bó ṣe rí rèé o, bó ti ṣẹlẹ̀ ń gbà wọn náà rèé o, àwọn títàn lè ṣẹlẹ̀ sí wọn òpónú tí wọ́n fi gbà á gbọ́. Kìí sì bá àwọn olóòrùn nílà káyì ni wọ́n fi ń narí tiẹ̀ fún wa. Ẹ wò ó, ẹni ilẹ̀ tá Gbemi yìí ó ṣe déédéé tànábì Yunus alayhi salatu wassalam. So ọwọ́ kò wípé ní sọ̀rọ̀ kíyàn wà nínú ẹja báwọn kó sì wá máa ṣẹ̀mí kọ́kọ́ lọ dín ìmúná Al-Qur'an àti hadith wọn ò sọ yí ìgbà tí ànábì Yunus nínú ẹja. Àwọn tó kàn máa ń gba ìtàn wá tó máa ń gbé ẹgbà wá ni wọ́n gbà wá nínú àwọn Ísírẹ́lì. Ara àwọn àfáà kan tó ní pé ní 40 days lólò irú nǹkan báyìí á bá lọ́dọ̀ Ka'bul Ahbar Ibn Jurayj àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ara àwọn tí wọ́n ní pé ní 7 days péré lólò irú nǹkan báyìí ọ̀rọ̀ àfáà wa Sa'id ibn Jubayr àti àfáà àtọ́ òun. Ara àwọn tó ní pé ọjọ́ mẹ́ta péré lólò ọ̀rọ̀ eléyìí àfáà Mujahid ibn Jabr àti àfáà Qatada ibn Di'ama àwọn ni wọ́n sọ yún. Ara àwọn tó ní pé 20 days lólò ọ̀rọ̀ tá nìyẹn Ad-Dahhak. Ara àwọn tó ní pé ọjọ́ kan péré kódà kò ọjọ́ kan ní pẹ̀lú ọ̀rọ̀ tá ní o wọ́n ní iltaqama duha lọ́wọ́ ìyálẹ̀ tábà yìí iná ilẹ̀ já Gbemi ó sì kọ́ ọ́lẹ̀ kí ó mọ̀ tó wọ̀ ta ló ṣe léyìí àfáà wa al-Imam Ash-Sha'bi rahimahumullahu jami'an wọn kálukú wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹgbàá wa tí wọ́n gbà wá ni a máa ń ta afẹ́fẹsẹ̀ ìmúlẹ̀ ní pé ní Ọlọ́run subhanahu wa ta'ala tó ní kójú ànábì Ibrahim sínú náà tí inú òfin jó ọlọ́run fún ọlọ́run kó ní ká ànábì Yunus náà wà nínú ẹja fáá títí tálíkì amófin dé tí ò ní kú tí ó sì mọ rí nira ń bẹ ọlọ́run tó wá sí bẹ́ẹ̀ ẹnu ìgbà tó lò bẹ́ẹ̀ kí jáde padà wọn ẹja àwọn Gbemi ó sì padà pọ̀ padà ìyọjọ́ mi ló wá lò Allahu ta'ala a'lam. Ọlọ́run ọlọ́ba tó nímọ̀ jù àmọ́ fẹsẹ̀ múlẹ̀ ìpín ẹja Gbemi ẹja sì pọ̀ padà tó bá wá dàrú sí olójú àpèjú ìlàpìlẹ̀ fún un ó ti rí àbórí mọlọ́run ọba rẹ kò sì dì í mú wípé ní òun ní mọ láàrin ìṣòro òun sì máa fìyàn sínú ìṣòro òun náà sì lọ́nà àbáyọ ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ní ó dì í mú òun ní ó sì máa sìn òun náà ló sì máa bọ̀wọ̀ òun náà ní ọmọ wárí fún òun náà máa pè òun náà máa ṣákíjúkíjú ló bá òun náà ní kó sì máa bẹ̀rù tó bá rí bẹ́ẹ̀ oríire ń bẹ fún yẹn ju gbogbo nǹkan lọ. Assalamu alaikum warahmatullah.